Aji àwa náà la rè o. Aji Ameria. Rocky, kí ló ṣe níbẹ̀? Àbẹ́tẹ̀ mi níbi èmi ẹjọ́ ara mi ni. Rocky, kí ló dé? Mo rí ẹ mọ́ṣáláṣí, mo rí ẹ fún ní jímù. Ṣé kò sí? Máa ń fẹ́ wá o, ó dọ̀pù ni o, wàláì. Máa ń fẹ́ wá. Tí ẹ ní sùúrù, ṣó ṣe kí wọ́n wákàtí ṣá. Ìyẹn ló fọ́ ní ìlú. Tí bá wà ń kí kò kí ń dáhùn. Kò ń dáhùn. Jùlọ kí ló tẹ ìwé ni tó gbé sórí? Ṣé irun Marias? Má fọ gbàgbé. Àwọn ọmọ Mùsùlùmí òdodo. Tí ẹ wo àwọn ànábì wa kan, àwọn ṣéwù wa kan, kó tiẹ̀ fi wọ́n ṣe àríkọ́ṣe wájú. Pẹ̀lẹ́, ọmọ tó bá bọ́ yẹn ṣe wáàsì, ó pọ̀ gan. Ṣé bẹ́ẹ̀ mi ṣe wà yìí sí? Wọ́n fẹ́ tú Kùránì ṣe torí tàwa ni. Ọlọ́run mo ti dáná bì kan nìyẹn. Wọ́n ti fún mi ní mílíọ̀nù. Àgbà tó bá fi lè wù. Mo ti ẹ̀ lè mú ọsẹ kó ti dá gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. Kí ló dé? Ó ti dá wèrè pọ̀ mọ́ wèrè. Àkọ́ ṣe fi sáré fún wọn ní mọ́sìkì ni Ọlọ́run ó ti pọ̀ jù. Kí la wá jẹ́ mi òkú ní? Ọlọ́run. Ṣé o máa wá sí Jímọ̀ lọ́la? Ogún rèé máa wá. Jẹ́ irin ẹ̀bẹ̀ mo fẹ́ rí ẹ bẹ́ẹ̀ o. Ó dáa, Ọlọ́run. Màá wá o. Màá wá tó dọ̀kọ̀ bá ti mú Ọlọ́run. Àwọn tó yẹ káwọn máa gbọ́ṣẹ́. Àwọn afákọ̀ kó wọn ti ra. Yáfà tí ó lówó lọ́wọ́, kémi náà tún wá lọ jókòó sí inú wọn ṣáláṣí. Àdéhùn. Yéyéyé àdéhùn. Àdéhùn tí mo bẹ́lẹ̀ dá mi ṣe àdéhùn. Kò má gbọ́dọ̀ yẹ yéyéyé àdéhùn. Àdéhùn. Olùkọ́. Sẹ́rí afa Ọlọ́run àgbà fún wa. Àmín ya Allah. Sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń kó wa jẹ lágbára náà ẹ kó wa jẹ. Àmín. Ọmọ rẹ̀ Ladijat. Alhamdulillah. Jáàmù ẹ̀ tó ṣe gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bẹ́ẹ̀ bí mo ijó olùkọ́ ẹ̀ tí mo lọ mọ́nítọ̀ ẹ̀ lórí ó ṣe dáadáa. Alhamdulillahi rabbil alamin. Lágbára Ọlọ́run bó ṣe múnú èmi tí mo jẹ́ olùkọ́ dùn ó máa múnú yín dùn kálẹ̀. Àmín ya Allah. Àmín. Ṣé wàá rí Ladijat bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹ máa ṣe o. Lágbára Ọlọ́run ẹ̀ ní ṣe o. Àmín. Ẹ ṣeun olùkọ́, a máa dúpẹ́ púpọ̀, a máa lóore, ẹ kú tẹ̀lé ọmọ yín, Ọlọ́run kòkó jẹ́ kí gbogbo wọn lálùbáríkà pọ̀. Àmín. Pẹ̀lú ẹ̀sàmù jáàmù ẹ̀ tó ṣe wọn ní fọkànbalẹ̀ pẹ̀lú tọ́mọ̀ ọ̀hún sí àti bó ti ṣe inú ìhun àti gbogbo tó kọ́lẹ̀. Inú mi dùn o, Ọlọ́run bá mi san yín lẹ́san dáadáa. Àmín. Ọlọ́run ní fi gbogbo àwọn ọmọ adójútì wa. Àmín. Ọlá àwọn ẹni Ọlọ́run wọn ó sì ṣoríire. Ladijat. Ẹ̀yin náà Adijatu, ẹ̀yin náà ètò wa máa lọlé torí záwíà wà lálẹ́, ẹ wà záwíà lálẹ́. Ok, lẹ́yìn bàtà dé iná láì ṣe wà lálẹ́. Záwíà wà lálẹ́. Àjẹkájẹ ọjọ́ ẹni tó sà. Dáàdì mi ò sọ pé kẹ́ ẹ fọkàn balẹ̀ ṣẹ́gun ẹ fọkàn balẹ̀. Ó ṣe wọn mọ̀ ní alálùbáríkà, ó yá wọlé lọ́ọ́ mú mi. Àdéhùn. Yéyéyé àdéhùn. Àdéhùn tí mo bẹ́lẹ̀ dá mi ṣe àdéhùn. Kò má gbọ́dọ̀ yẹ yéyéyé àdéhùn. Àdéhùn. Ẹ̀yin náà ní ká ó mọ̀ tọjọ́ mẹ́ta sí kò sí. Ìjọ máa bẹ̀ sọ̀rọ̀ lẹ́tà má bínú. Ó wà ní fírífírí. Àárín ní mọ́sálásí, àárín lásàlátù, pàápàá jù gan ilé kéwé ẹ̀wà ọmọ kí ló dé? Kò sí nǹkan kan mi ò gbé rí àyè mọ́ ni. Mo ń sọ̀rọ̀ kojú yín ṣe fírífírí. Àmọ́ ṣebí tẹ́ wá wà báyìí ṣe ń kírun báyìí. Ó tọ́jú kan. Subhanallah. Àfá Ismail àti rí wọn ti pẹ́ kí wọ́n á lóde kí ló ṣẹlẹ̀. Àjà bóyá kẹ́ máa pè mí ní àfá Ismail mọ̀ because à ń kírun lónìí à ń kírun lọ́la yìí èmi ò rí sí torí ẹ̀ mo ṣe lọ bá àwọn bíi babaláwo. Àṣàdúrà ní mosque àfọwọ́ a ṣe gbogbo ẹ̀ bóyá àdúrà mosque gan ò gbà mọ́ ní ẹ̀wọ̀n. Màmí ebo lẹ́ ń lọ. Àfá Ismail tẹ́ bá súnmọ́ Ọlọ́run ọba gbogbo nǹkan tẹ́ bá fẹ́ lọ́run máa ṣe pẹ̀lú ìrọ̀rùn mo ń bọ̀ Ọlọ́run ọba òyà ló gbogbo àwọn tó bá ti dé ó ti dé náà nìyẹn ìfaradà ní gbogbo nǹkan tẹ́ bá ní faradà gbogbo nǹkan tí ò tó wá kó àtọ́ sẹ́kù Àfá Ismail ẹ má sọ̀rọ̀ bí ẹni tí ò ní ìgbàgbọ́
ẹ̀yin ọmọ mùsùlùmí yìí ẹ wo nǹkan tẹ́ ẹ wọ ewu tún ní gbogbo ìtẹ́ gbé sórí ẹ wo ogun tẹ́ ẹ kó sọ́rùn ìmúra yóò yẹ mùsùlùmí òdodo. mo understand speech yìí. àfa Ismail sáwọn kálá àjálẹ̀ ń fọwọ́ kàn yín. ẹ o ẹ̀yẹ́ ká gbé gbogbo yẹn jù sẹ́gbẹ̀ẹ́ owó ní kókó àjọ mọ́sìkì ká rówó ni káṣá ti náwó lọ́wọ́ ẹ̀yin ẹ̀ wà fún wa ṣé kò tá a fà wá yẹn ṣó dáa ni. pẹ̀lú ìgbàgbọ́ àpò ìyípadà sí ti dáadáa. àmọ́ ṣòkòtò ló máa ṣòfò fún ọmọ tó sòpà tí òwe fún bàbá ṣòkòtò ló máa ṣòfò fún. láìlà ìlànà nǹkan mọ̀ jù ọlọ́wọ́n bá yín ìyípadà sí ti dáadáa o. ẹ ṣe mà àbí ẹ ájà ájà ẹ wá. kí tẹ̀ ẹ ní tiwọn kí ni tiwọn kí ni tiyín ẹ̀ ń kọjá lọ ẹrẹ́ ní tẹ́ ẹ mọ̀ ẹ́ dẹ̀ kí ẹ máa bá tiyín lọ ṣé ẹ lẹ́fẹ́ fàmì sẹ́sìn tí ó hùn mí mọ́ ni tẹ́lẹ̀ ni mo lọ sódò lọ́kọ mi mí dẹ lódò ìdí táàpù ló dáhùn mi mo dẹ̀ gbábẹ́ lọ káníwèrè yìí tètè dé ń ṣe ṣọ́ máa káyàn mọ́. nọ́mbà iná ni nà àbọ̀ nǹkan ẹjọ́ tó àyẹ̀wò lọ. How long have I been trying number yìí tí mo ti dé sí Nàìjíríà mo ti ń try number far nọ́mbà máa lọ non reachable ló ń sọ láti jọ yìí. Street wọn ni you should trace ẹ̀ náà let me try bóyá mo ṣe lè trace àdúgbò wọn yẹn lẹ́yìn gbìyànjú what we can get ẹ̀ wọ́n ti gé àwọn igi tí wọ́n fi ń dá àdúgbò wọn yẹn àwọn signboard yẹn lẹ́yìn ṣe lè get ẹ̀ I will try. Àdéhùn yéyéyé àdéhùn àdéhùn tí mo bẹ́lẹ̀ dá mi ṣe àdéhùn kò má gbọ́dọ̀ yẹ yéyéyé. ẹ̀yin lè ọ̀gá ìlà mú látàárọ̀ wọ́n ti dúpẹ́ fọ́nà kò kó sẹ́ni tó lọ́sàn-án lè wá ń bíbá yìí. kò sẹ́ni tó lọ́sàn-án lè wá ń bíbá yìí nǹkan tẹ́ ọmọ àṣọ náà ni ẹ̀yin lè mọ̀ àbí kèsì pé mọ́sálásí wọn náà ló wá rí bá mọ́sálásí wa tó jẹ́ pé èrò ọmọ ọwọ́ wọn mọ̀ kún bí omi ẹnì kejì wá parí tọ̀dọ̀ ti ìtàn gbogbo wọn á darí lọ bẹ̀ bàbá wa ní sọ̀rọ̀ kékeré kan wọn á mọ bíbá wọn mọ̀ sáré wá kí wọ́n mọ̀ gbọ̀n kí ẹ̀yin náà wà mọ̀ gbọ̀n tẹ̀lé wọn káàkiri ẹ̀yin lè ní pín nínú kankan wa ẹ̀ ìgbà wo la fẹ́ sì yùn dà gan èmi ò rí sí gbogbo eléyìí o. àdíjẹ́ fọkànbalẹ̀ gbogbo ẹ̀ Ọlọ́run ó ṣe lẹ́yìn ìnira ìrọ̀rùn ló kàn ní Kùránì wí ẹjẹ́ á máa faradà ẹjẹ́ á faradà ọba tó dá wa ó ti dá ń tá a jẹ bá a sáré ń tá a jẹ ó ti parí ẹ̀ bá a sáré ń tá a jẹ ó ti parí gbogbo ẹ̀ yányán gbogbo àwọn tí wọ́n wá torí pé àfa àtọ̀ ń parí mọ́sálásí wọn tí wọ́n jẹ̀mọ́ wa tí wọ́n rọ́ lọ bẹ́ẹ̀ fi wọ́n kalẹ̀ Ọlọ́run ló mọ bí ti ń ṣe gbogbo nǹkan rẹ̀ yányán pátápátá wọ́n bá ní ìṣòro tọ́lọ Ọlọ́run náà ló tì wọ́n wá ọba tó tì wọ́n wá náà ní yanjú ìṣòro wọn fi wọ́n kalẹ̀ àti mọ́sálásí wa òun náà yóò yọrí fọkànbalẹ̀ gbogbo tá a ti fẹ́ kó sọ Ọlọ́run ṣe kó sì rí nù. síbẹ̀ náà làjì bó bá ti wá wá tán ní ìṣòro kéékèèké kan ẹ̀yin lè mọ̀ gba nǹkan lọ́wọ́ òun ẹ mọ̀ gba nǹkan lọ́wọ́ àwọn ló ṣàfihàn nǹkan sẹ́nu á jẹun. aláàjì ń tọ́ ni ẹ̀yin lè wájú àwọn tètè ṣé mi ò lè fún irú àwọn àwọn lè kárí mú lọ́wọ́ náà ìtàkùn fún ẹ̀kẹ́ kárí báyìí. àdíjà mọ́ ti ìwọ mọ́ ti lọ bẹ̀ wọn ní ìfọkànbalẹ̀ gbogbo ibi tó fẹ́ dé tá à ń sọ fọ́lọ́n gbogbo ẹ̀ lọ́ọ̀dẹ̀ ìwọ náà padà dẹni tí ó ra mọ́tò fún mi gbogbo ń tẹ́yìn ní káwọn ọmọ mú wá òun èyí tẹ́mi bẹ̀ lọ́ọ̀ ni pé kó ṣe fún mi lára yín tó bá ṣe fún mi lára tiẹ̀ táwọn bá mú ayé ọmọ jálè kún ní ìfọkànbalẹ̀ á yanjú gbogbo ẹ̀ já wọn dúpẹ́ fọ́lọ́hun já wọn dúpẹ́ ọ̀rọ̀ ni àdíjà sọ òun nísìn àwọn tá à ń pè lólówó yìí gan-an pàápàá tó ń ti bí wọ́n ti ń jẹun ní gbogbo ìgbà tó wù wọ́n náà wọ́n ní ọ̀sà táwọn wíwùn ẹjá dúpẹ́ fọ́lọ́hun èèyàn kan lọ mọ́sálásí kan wọn lọ mọ́sálásí kan wọn ọba tó ní wọ́n náà lọ darí wọn lọ́bẹ̀ òun náà ni ó sì báwa náà yọrí tiwa yá àdíjà ọba tó dá wa ti dá ń ta jẹ ní tí Kùránì jẹ́ á mọ̀ ni pé bádà ìṣẹ̀ aláwọ̀ basmala ó gbé iná máa lẹ̀ ń sí yòsìrá ìtumọ̀ ẹni pé lẹ́yìn ìnira ìrọ̀rùn ló kàn àwa táwọn fara dà nísìnyí náà lápadà bọ́ sínú ọlá ńlá ẹ fọkàn yín balẹ̀. ìwọ ni dírẹ́bà tiẹ̀ ìyá rẹ̀ ní òní dírẹ́bà tiẹ̀ mi fẹ́ dọ́dọ̀ àfàlùkù alóde tá a fẹ́ sáré lọ yanjú àwọn nǹkan kan. ẹ mọ̀ pé wẹ̀yìn wo ẹran sí pàtí ìjẹun lé yìí o ọ̀dà kò sí ọ̀nà. àdíjà ò tí tọkùnrin rẹ lé ní
yéyéyé àdéhùn àdéhùn tí mo bẹ́lẹ̀ dá mi ṣe. ìyá ń wọ́n fònígbò jàre fònígbò. ìyá ń wọ́n fònígbò jàre fònígbò. ọdún bàdé máa bá wọn wégbé. fònígbò. ọdún bàdé máa tú tàrí sá. fònígbò. ọ̀rọ̀ yìí yóò dàrí mo bẹ́ẹ̀ jẹ́ fònígbò. ayi ìyá ń wọ́n fònígbò jàre. ǹgẹ́ ọlọ́run ó ń gbà ọlọ́run. ìyá ń wọ́n fònígbò jàre. fònígbò. ìyá ń wọ́n fònígbò jàre. fònígbò. ọdún bàdé máa bá wọn wégbé. ayi ọdún bàdé máa tú tàrí sá. fònígbò. ọ̀rọ̀ yìí yóò dàrí mo bẹ́ẹ̀ jẹ́ fònígbò. àbọ̀ ìwà ṣe o ti ń kọrin fún alápàlà tẹ́lẹ̀ ní àgbà o. owó alẹ́ gangan ni. àbájọ tó yẹ sá kúrò ní ọmọ tábúrúkú. ẹ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ni ọmọọṣẹ́ kínní ni barista tó kọ́ ọmọọṣẹ́ ni. barista kẹ̀mí ìmọ̀dé èyí ń kọ́ barista lórí. tí bá ti wégbó mi tí mo fà tán báyìí ọlọ́run barista kan máa ń tí mo ráyè bá wá nọ́mbà. yéé continue pàdé omi yẹn continue. oya ìyá ń wọ́n fònígbò jàre. fònígbò. ìyá ń wọ́n fònígbò jàre. fònígbò. ọdún bàdé máa bá wọn wégbó. fònígbò. ọdún bàdé máa tú tàbí sá. fònígbò. ọ̀rọ̀ yìí yóò dàrí mo bẹ́ẹ̀ jẹ́ fònígbò. ìyá ń wọ́n fònígbò jàre. ayi ìyá ń wọ́n fònígbò jàre. fònígbò. ọdún bàdé máa bá wọn wégbó. fònígbò. ọdún bàdé máa tú tàbí sá. fònígbò. ọ̀rọ̀ yìí yóò dàrí mo bẹ́ẹ̀ jẹ́ fònígbò. fònígbò. aleykum salaam. ẹjọ ta ní sálámọ jàre. ta ní sálámọ. àti ẹmọ bí tó ti wá gan. kò sí ìdọ́gba tá a lè dọ́gba. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin kọ́ ni mo bá sọ̀rọ̀ Abdulrokib ìwọ ọmọ mùsùlùmí òdodo tíyà àti bàbá mùsùlùmí òdodo look at yourself kí lélẹ̀ Abdulrokib ẹ dákun sí wà nílé àbí wọ́n kọ́ ni mo bá sọ̀rọ̀ ni. èwo ni ìwé gan. ẹ̀dẹ̀ sọ́ra táwọn mi fún ilé sí ṣé kò tó yín ni kí ló ń ṣe yín gangan rẹ̀ sọ́ra yín divorce of Awórì kókó ni o kí ló ṣẹlẹ̀ gangan náà. ọlọ́run kò sí ìdájí fún ọmọ tó bá dagbónú o. ẹ bá wọn jẹ́ ìṣá ọlọ́run gbogbo nǹkan lè dànù ẹ lè dóúnjẹ bí nù ẹ lè wàhálà gbogbo nǹkan lè dànù láyé ìbọn bí igbó kí ló ṣẹlẹ̀ gan. tọkàn sálámọ tó ń sálámọ tọkàn pa fàájì mọyàn lára kí ló ń ṣe wọn kí ló kó sí wo nǹkan tó kó sí tó kọjá pé wọ́n dàbí eégún. ẹ jádàánú jàre. màjú kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká bá àbíkọ́ ọ̀rọ̀ tá a dúró kọ̀ lọ pọ̀ báyìí ibo ló ti mọ̀ yẹ́ lè rí náà. wàhálà ìyá ẹ̀ kọ́ lọ dagbó mi nù. tọkọ lọ borí ibi tí eégún olúwa. ọ̀gbẹ́ni ló dé gan. kí ló fariwo bẹ̀rẹ̀ ẹ̀ tó mọ ọríjọ́ sún síwájú náà. máa wò ya ilé iṣá. ìwọ ni alala ìlànà. ọlọ́run gbogbo nǹkan mi lè dànù láyé yìí. wàhálà ìdí ti gbó kọ́. fún mi lórí yẹn lọ mo gbádùn ẹ jọ. ìyá yẹn ti pa múra mi náà ó yá lẹ́kùn ẹ̀dá mi tẹ̀ ṣáá. أشداء على الكفار وأمام بينهم تراهم كناصر يبلغون فضيلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرعهم أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما آمين 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 يا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam amina ya rabbal alamin. Ọlọ́run àánú rẹ tí ń béèrè yìí ìkẹ́ rẹ tí ń béèrè yìí tó bá ṣe fún mi àánú rẹ ńláńlá hàn kò sí tí mo fẹ́ fi ṣe tayọ lé rẹ tó ń kọ́ lọ́wọ́ fún mi gbogbo tó bá ṣe fún mi lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí mọ́sálásí rẹ náà ni mo fẹ́ fi yanjú bá mi kọ̀ tari àánú ńláńlá fún mi kò sí tó lè wò kó ṣẹlẹ̀ tó lè gbé wá kò sí tó lè wò kó ṣẹlẹ̀ àánú tó bá tarí sí mi báyìí tó fi lé mi lọ́wọ́ báyìí mọ́ṣáláṣí yìí ní fi kọ́ mọ́ṣáláṣí rẹ̀ ní fi yọrí gbà àánú ńláńlá rẹ̀ wá fún mi wọlá aṣáájú ẹ̀dá rẹ̀ wọlá alukurahani rẹ̀ wọlá kàábà rẹ̀ wọlá láhàúlà wọlá kùwátà ìlà bìláyì alàlíyì alàzími àmín ya rabbal alamin àmín. àmín ya rabbal wàlí sàmù sàrà gàṣọ yá àjíjá bóòní tí ò sí ọ̀nà ẹ̀kúnrin ọlọ́run yọ́nú sí wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin àmín. ọlọ́run ṣe tó disappoint mi àṣẹ̀dá ò ṣe o tó disappoint mi
àwọn alábòsí ti dúró tán fẹ́ yẹ̀yẹ́ ara wọn alhamdulillah. Aláàjì ẹ má bínú mo máa rántí ọ̀rọ̀ kan ni tí bá sọ fún pé wá tí mò ń bọ̀ mo pàdé Rọ̀kíbù wà láìláàzì ní Rọ̀kíbù ń fagbó. Rọ̀kíbù. kódà tí ẹjú ti fẹ́ lálọ gbogbo báyìí ló yí dáre tó gbé hanumula ni pé subhanallah Rọ̀kíbù. lẹ́yìn kì í ṣe Rọ̀kíbù tí bàbá táwọn àti ìyá rẹ̀ bàbá rẹ̀ máa ń wá sàlátù. ọlọ́run ni. Rọ̀kíbù ládùúgbò ọ̀rọ̀ tí máa ń bọ́ mọ́ ń sọ àwọn ìyá rẹ̀ ò sì fura ọ̀dà kò sí ọ̀nù tọ́ba títí ìrọ̀lẹ́ ìrànràn ní sí kí wọ́n pè wá ọlọ́run yanjú ẹ̀ ọlọ́run bá gbà lọ́wọ́ rẹ̀ yóò sì gbogbo wọn léèyàn ṣáàlà ọ̀dà. kí ló máa ń ṣàwọn èèyàn bí eléyìí náà nǹkan tí mò ń sọ fún ẹ ló ṣe ti rí. àlàyé pé ṣẹlẹ̀ ló ti rí. bọ̀bọ̀ yẹn lélẹ́yìn àìṣe yẹn ti dán ni ẹgbẹ́ lówó ìtìjà. mo sọ fún nípa bọ̀bọ̀ yẹn pé náà ẹgbẹ́ ká gbọ́n kan ṣẹlẹ̀ ṣé kí n bá yín. Jagaban kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ má jẹ́ kówó bá ní màá ti jẹ́ kí ló tí mò ń pè látàlí àná tó pè kọ́ mi owó yìí ti wọlé náà owó ti wọlé. Jagaban kò jẹ́ kó rí bẹ́ẹ̀ kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ajá tó rí ni tó jọ̀rùn mọ́ ni ó ní nǹkan tó rí o tó wá padà rí ni tó tún gbó mọ́ ni ó ní nǹkan tó fà á tí mo fi pè látàlí àná tó fi pè kọ́ mi lọ́dá ti ń fún mi pé owó yìí ti dọ́wọ́ ẹ̀ torí ẹ̀ ni mo ṣe sọ fún ẹ pé kó lọ open bitcoin account tó ní kó sówó lọ́wọ́ ẹ̀ tó máa fi open ẹ̀ ló fẹ́ fi open bitcoin account. ok ṣe sùúrù tó bá rọ ẹ lójú pé first lady pé because ẹ máa tẹ ẹjọ́ sọ̀rọ̀ òun ló ní kí lọ́wọ́ ṣáàtì máa tiẹ̀ pé owó yẹn ó ti drop owó ti wà lọ́wọ́ ẹ̀ ọ̀dẹ̀ pí kọ́ mi ò tún jẹ́ ká túmọ̀ pé ó ti dọ́wọ́ ẹ̀. ok first lady wà lọ́dọ̀ mi báyìí bá sọ̀rọ̀. hello àwọn ọmọ ìyá kí ló ń ṣẹlẹ̀ náà owó yẹn ti wọlé náà wọ́n ti sanwó wọlé náà ṣe fẹ́ máa mú àṣeré ni kí nìkan tó ń ṣẹlẹ̀ náà ọ̀gbẹ́ni jákò lórí fóònù fún mi ò bóyá kó dá láyé lóhùn kó jẹ́ kémi rówó tèmi o aláyẹ̀ mọ̀ pé mò ń sọ fún yín lórí bọ̀bọ̀ yìí mo sọ fún yín bóyá kẹfẹsẹ̀ létọ̀ mo sọ fún yín nípa bọ̀bọ̀ yìí o mo dẹ̀ sọ fún yín gbà yẹn sọ pé èèyàn yín ni tó ranjú wọn tó ranjú fò ẹ wọ aláyẹ̀ mi láìkẹ́ mo dẹ̀ bá ń sọ ìfún tẹ láptọ̀p èmi ò kó yẹn jẹ o ẹ wọ ẹ méjèèjì ẹ yanjú ọ̀rọ̀ láàrin ara yín bẹ́ẹ̀ pé níbi tá a máa gbé ọ̀rọ̀ yìí lọ ká máa tẹ̀sẹ̀ lébọ̀. ìtàlẹ́ àná ni mo ti ń pè tí òbí kọ́ ọ wọ̀n láì pọ̀ sí. aláyẹ̀ fún mi tẹ laptop ni kí ló máa ṣẹlẹ̀ sọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ fún mi lésì náà. ẹ máa ro ríròyìn o pé o àìdàkẹ́ pé. ṣé bóun ni mo tún padà tún confirm owó ti gbọ́dọ̀ owó ti wọlé náà bàbá yìí mú yín ṣeré ni o mo sọ fún yín ọ̀rọ̀ bàbá yìí ò ń ṣojú lásán ẹ yẹ ká tẹsẹ̀ lébọ̀ bóyá ká gbé lọ sódà àwọn fà. ṣé bàbá yóò fẹ́ kan orí ṣe mọ́ ọ kò dẹ̀ bá mi píìkì owó kó dẹ̀ lé tó bá ordinary píkà lásán. mo sọ fún yín nígbà yẹn mo sọ fún yín pé bójú ọba ìṣe ń hàn ṣé ẹni kò sí kankan ọmọ yín náà ni aláyé mi ò rí sílẹ̀ bí akẹ́ tẹsẹ̀ lébọ̀ fún bọ̀bọ̀ yìí mi ò rí sí láti bá sì yanjú ẹ̀ kẹ́pẹ́ mi lórí inú aláyé èmi bá tèmi lọ sí gbogbo ní tó wá ṣe jẹ́ mi àti màá sọ̀rọ̀. Rọ̀kíbù orí rẹ̀ ṣé tọ́lọ́ọ̀tà nábì lè ṣé ọmọ rẹ̀ kan ayé ọmọ atúndárun tiẹ̀ sí báyìí lọ́tọ̀ tọ́lọ́ọ̀ ti dá ọkọ̀ dùn mọ́ ni. La ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. Rọ̀kíbù èwo lọ ṣe sórí yìí ọmọ dáadáa kì í ṣerú tó ṣe yìí fá. Rọ̀kíbù àwọn tó bí òrí báyìí wọ́n tún wá lọ mú gbó ọkùn àgbọ̀n wọ́n tún lọ mú gbó ìwọ ọmọ tá a fi ẹ̀sìn bí tá a fẹ̀sìn bí la ilaha illallah tó ti fẹ́ parí alukurahani
lọ́wọ́ mú gbó lọ ń dẹ́ lọ́ ń kun ní nǹkan kí nǹkan Rọ̀kíbù. àfa àtàwọn malians nílé gíní dákẹ́ dáadáa ló ń sọ àwọn gíní mọ́lẹ́ àbí kí lọ wí. jọmọ dáadáa jọmọ àlùbáríkà fáwọn tó bí ọ àwọn la ilaha illallah. àfa ẹ má yẹ kí n tàn yàn ní normal level ó ti èyàn ẹsẹ̀ wí nà pẹ̀lẹ́ fita o. dákẹ́ ìtàn tí wọ́n ṣe ìyàwó yìí ni wọ́n lọ dágbò tèmi nù wọ́n láwọ́ ẹjẹ́ ni o. ọwọ́n ra wọ̀nà gbígbé àwọn ìyàwó ìṣeṣẹ́ ọmọdé ní wá sí bọ́ọ̀ tí ń ṣe yìí. Rọ̀kíbù sí gbó wá jẹ́ nǹkan re ọwọ́ ta lọ ti bá bàbá rẹ ló mú ní àbíyá tó bí ọ. Rọ̀kíbù tí ọ̀dà lọ ń ṣe ifá tí ọ̀dà lọ ń ṣe jọmọ dáadáa fún yàtọ̀ bàbá tó bí ọ dákun ọtún wá sánlé kéw àwọn ìyá ibi táwọn náà kù sínú ìsánlé kéw rẹ tán bá bọ mójútó ni ọ ní ríbọ ti rí ifá ọmọ àlọ ọmọ ìwọ ọmọ dáadáa tá mú lòdì tẹnu àwọn èèyàn mọ dùn kọmọ àwọn rí báyìí Rọ̀kíbù ọwá lọ dá ọlọ́ọ̀kùnrin ọ̀darun sí ọtún káàgbọ̀n. Rọ̀kíbù àwọn tá a fẹ́ kọ́ jọ àwọn lọ́dà kọ́ jọ àwọn mọ́lẹ́à mi gidi àbí kí ló ń wí mọ́láàmù àbí kí ló ń sọ wọ́n má jọ àwọn yìí nǹkan kí nǹkan ní gbogbo yìí. mọ́lẹ́à sọ́lọ́ ẹ̀yin ló já sí. dákun dákẹ́ owó ti wò lókè ti pa nǹkan kí nǹkan pọ̀ mọ́ra wọn. gbẹ́nu sọ̀hún àwọn baba lálùbáríkà tá a fẹ́ kọ́ jọ àwọn baba wa àgbà àṣekà gbọ́ ọlọ́run baba wa àgbà ṣé ọlọ́run gbẹ́bẹ̀ baba wa rán ní bá ní débẹ̀ bàbá wa Sheikh Aláàfin Ìmọ̀ àwọn tá a fẹ́ kọjú ọnu ni àwọn alálùbáríkà nù ni. ẹ máa fọ ó ti yẹn ẹ̀yin gan ẹ pé àti gbọ́dọ̀ máa rìn lérè àgbọ́dọ̀ malians náà mà. dákẹ́ ibi náà sọ látàlẹ̀ mustaqimu bóyá ni kòrá bóyá lọ́mọ kòrá ni kà mọ́ báwọn nísìn. kò sí problem àfa àná máa change. sọ fún yàrá àti bàbá rẹ pé mo ní kí wọ́n yọjú sí mi kọ́ sì wá bẹ́ẹ̀ lé kó padà lálẹ́ yìí mọ bọ̀ wá lé kí ó lálẹ́ yìí tó bá wá gbogbo àwọn àfáàní pé kí wọ́n wá gbé ọ. lọ́wọ́ rìn lọ́ ń dẹ̀gbẹ́ Rọ̀kíbù. Ọlọ́run tí bá rìn báyìí sí ọmọ àgbẹ̀ kìíní bọ̀ bá ẹ mọ̀ nọ́mà àsọmọ ọmọ bẹ̀ta. Subhanallah Ọlọ́run dákun bá mi tún ọ sí o Ọlọ́run bá mi tún ọ sí o la ilaha illallah la ilaha illallah ihdina siratal mustaqim tó bá dalẹ̀ kó yọjú kó sọ fún ìyá rẹ àti bàbá mi ní kán wá yọjú sí mi ọ sì gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ lé kí ó lálẹ́ yìí sọgbọ́n tó bá wá gbogbo àwọn àfáà lè kó ní ń tẹ̀sí ọtún wá gbé ọ wọ́n sì nà ọ́ wọ́n nà ọ́ gbogbo tó ń ṣe yọ kó lára rẹ á nà kó lára rẹ jíṣẹ́ fún ìyá rẹ ó sì rí nù Ọlọ́run jọ lálùbáríkà ó yẹ wọ́n ṣe bọ́ọ̀sì ń ṣe ya àwọn bàbá lálùbáríkà yìí ṣe bẹ́ẹ̀ Rọ̀kíbù àwọn bàbá lálùbáríkà yìí ṣe bẹ́ẹ̀ bàbá àgbọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ Mọ̀lánà ṣé Ọlọ́run bẹ́ẹ̀ wọ́n yìí ṣe báyìí bàbá anánibánidébẹ̀ àwọn bàbá dáadáa nù àwọn bàbá wa Ààfin Ìmọ̀ wọ́n ṣe báyìí àwọn bàbá tá a fẹ́ kọjọ ní wá ní mọ́lẹ̀ àbí kí lọ pé nǹkan kí nǹkan ní gbogbo yín hùn. àfà ẹgbẹ́ já sí mọ́lẹ̀ àṣọ Ọlọ́run. àdéhùn yéyéyé àdéhùn tí mo bẹ́lẹ̀ dá mi ṣe àdéhùn kò má gbọ́dọ̀ yéyéyé àdéhùn. kí ló ṣe ọ́ tọ̀ wá lè ké o. mọ́ mi lọ ní kí n gbẹ́lẹ̀ kí n dẹ̀ ṣe gbogbo iṣẹ́ lé kí n fa bọ́ kí n pọnmi kí n ṣiṣẹ́ gbogbo kí n ṣe gbogbo ẹ̀. kó tún lọ lọ́ta náà bí. ó dẹ̀ sọ pé kí n jókòó sílé. wọ́n tún ní ọmọ rẹ̀ fáwọn àbúrò rẹ̀ àbí. ó ṣáà sọ pé kí n má wá sí ilé kí ó lé ní. kó má wà lé kí ó lé ní wọ́n tún ní ọkọ rẹ̀ gbogbo ilé àdúgbò yìí náà wọ́n ní ọgbà gbogbo ilé àdúgbò. ó sọ pé kí n ṣe gbogbo iṣẹ́ lé. sọ fẹ́ ìwọ náà fẹ́ di Rọ̀kíbù. ara sà. ó fẹ́ di Rọ̀kíbù àbí. ó ń fọmọ lọ́yàn àbí kí ló sì ẹsẹ̀ rẹ kọ́lọ́dọ̀ ti bọ́ọ̀lù kọ́lọ́ lọ gbáhùn. gbàtẹ́ mọ̀ pé nínú final match ni mi fi wá. má sí rárá adáwọ̀ ní oníjọ́ mójútó ẹ̀kọ́ rẹ̀ ó fẹ́ dìdàkudà ni ó dìdàkudà fa tó mọ lálùbáríkà tó bá ti wálé kí ó lónìí ìnìkan á gbé ọ ni ń padà wá sọ fún ìyá àti bàbá rẹ ọ ní sunlé mọ́ ìwà kìlọ̀ ọmọ gbé ilé kó lọ́mọ gbé bóyá ìrìn ọ̀hún á pé ńgbà náà bóyá ìrìn ó pé ọba tó bí ọmọ wa lè kó lálẹ́ sọgbọ́. àdéhùn yéyéyé àdéhùn tí mo bẹ́lẹ̀ dá mi ṣe àdéhùn. ọmọ ìyá ọ̀dọ̀ yín náà ni mo ń lọ gáàsì ò ní pé kí wọ́n fún fáàmì ṣé kò tẹ̀sí ní wọ́n ní kọ́ bọ́ wọn mánéjà pọ̀ ṣe wọn kọ́ má dúró pọ̀ kí o. bẹ́ẹ̀ ni wọ́n dúpẹ́ lọ́wọ́ o wọ́n kó gbogbo ìgbà wa o ibi ò ní pa wọ́n o bó ṣe náwó sí wa báyìí lọ́wọ́ máa náwó sáwọn náà kó bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o tó kékeré àdélé láyọ̀ ọkọ mi nínú ẹ̀. yéyéyé àdéhùn
àdéhùn tí mo bẹ́lẹ̀ dá mi ṣe àdéhùn kò má gbọ́dọ̀ yẹ yeyeye. ẹ kú délé o. Ọlọ́run láti. lágbára. alhamdulilayi. ọpẹ́ fọlọ. Ọlọ́run ṣe ojú tó padà rójú. ọpẹ́ ní fọlọ. ọwọ́ rọgbọ àfa. ìròyìn tá a fojú bá àfa mi lè tọyìn bí wọn bá ti lọ sọ́hun rí a máa kígbe òun fẹ́ lọ bí wọn bá tún dọ̀hún a tún máa kígbe òun fẹ́ padà sílé ọ̀hún òyìnzí. láìláìlá níbi tẹ́ wọ́n wípé tẹ́ wọ́n ń sọ bí gbàdúrà sí pé wọ́n ń hewó lẹ́ńlẹ́ bẹ́ẹ̀. adásí pé àwọn èèyàn ń ṣe wàhálà wọn ń sanwó nìkan tó rí tá a rò pé wọ́n kàn ń hewó lẹ́ńlẹ̀. láìláìlá alhamdulillah adúpẹ́ kójú tiẹ̀ padà tó rójú. fa bẹ́ẹ̀ bá ti dé bẹ́ẹ̀ lè mọ bó ṣe rí. tọ́ afa ẹ má yẹ ń tọ́ yín o ṣe rí ilé tí mo wá yìí gẹ́gẹ́ bí àdéhùn tí mo ti ṣe mi fẹ́ yí àdéhùn tí mo ti bá Ọlọ́run dá májẹ̀mú àtẹ̀yìn náà pé owó tí bá kọ́ rí lọ́hùn máa tọ́jú ẹ̀ máa kọ́ wá kó fún yín náà ni gẹ́gẹ́ bí àdéhùn ìdí nìyẹn tí mo sọ pé tí má máa fi wà lọ́hùn mi ní kọ́lé kódà mi ní ralẹ̀ kódà mi ní gun mọ́tò ìgbà tó bá tó gún àdéhùn tí mo ṣe ṣe. So afa n tó yẹ kí n wálé gangan ni pé pépà mi ti expire lọ́hùn so mo wálé wá ti wá ṣe renew pépà mi ó ti due so mo dẹ̀ ti ń ṣèlérí again pé tí bá tún lọ máa padà wà àfà mo bọ̀ àmú yín lọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ọlọ́run àtàní àfijọ́ngbà tí nǹkan rí bákan àti tóbi sàǹbùkátà kéékèèké kan ni ò jẹ́ kí aago mi lọ. a máa dúpẹ́ fọlọ́run pé ojú tó padà rójú alhamdulilayi rabbil alamin. bájọ mo ṣáà pé nọ́mbà yẹn títí mo gbà nọ́mbà fọ́ ò lọ mọ̀ báwo ló ṣe wá jẹ́ àṣẹ tá a fi jẹun ní. a dúpẹ́ lẹ́nu. àwọn afọ́nù ti wà lọ. ẹ wà níbi nínú mo àárín nǹkan ìpèrè lẹ́wọ̀ pé tí wọ́n máa fi rí yín o máa fún yín bẹ́ẹ̀ ní sà ṣẹ́ẹ̀kì ló wà ní ẹbílòpù yìí ọ̀gbẹ́ni bá mi mánéjà fún wa ẹ má bí kó kéré sà. mélòó mélòó ẹni tọ́lọ́run ti ṣàánú lára wa tí wọ́n ṣe. ṣé bá ń bá ní ẹ bá mi mánéjà sà. ìwé sanwó tó wà bí kílẹ̀ máa ń pè ṣẹ́ẹ̀kì. Allahu akbar. Allahu akbar. Èmi nìkan tán mílíọ̀nù méjì àbọ̀ èmi nìkan tán subhanallah àbá ilé kéré mílíọ̀nù méjì àbọ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam alhamdulillah rabbil alamin. èmi náà mọ̀ lóore o mo mọ̀ lóore o Ọlọ́run bá mi sún ẹlẹ́san dáadáa àdúrà rẹ ó ti wá mọ gbà sí kò ní dààmú ilé tó wálé yìí àánú ńláńlá ò tún wọ ọ rí ọlá àwọn ẹni Ọlọ́run ọlá àwọn àfáà mi ó ti rí nù ní fọkànbalẹ̀ àánú ò ní ju tẹ̀síbálẹ̀ lórí ọ̀rọ̀ rẹ ìkìlá wa ṣe ìbọn Ọlọ́run ló ṣe tó fi ṣe bó ti ṣe yìí láàyè ọlọ́run ọdọọdẹ tó fi ń túmọ̀ sí wípé tó bá tún rà tó jù bẹ́ẹ̀ lọ o lè rodidi ilé fún yàn o lè ra odidi ọkọ̀ gòdìgì fún yàn èmi náà mọ̀ ọ́ lóore Ọlọ́run bá mi sán ẹlẹ́sàn dáadáa. kódà àfà níjà nìkan ni ó máa lọ èmi lẹ káwọn ọmọ ká di tẹsùbá ká mójú tó ṣe Ọlọ́run tá a dì mú yà yìí. Allahu akbar alhamdulilayi ìwé tó wá fẹ́ gbà òun fọkànbalẹ̀ á sọ fọ́lọ́run èyí tó fi dọmọ òun ìyín òun là á bẹ̀ lọ́run kí wọ́n gbélé ọ lọ́wọ́ tó fi ní máa jẹ́ pé ìkan tán fọkànbalẹ̀ ìyín tá jókòó sí rí àwa tá bọ́ lọ́hùn sọnù ni mọ́ṣáláṣí padà di kíkọ́ tán ó padà yọrí ilé rẹ̀ Rabbana taqabbal minna innaka anta sami'un alim alhamdulillah rabbil alamin ọ̀sùn àdúrà rẹ̀ ó gbà. ara jihadi náà ni ara dáwà ni Ọlọ́run bá mi dúpẹ́ fún ẹ o ọlá àwọn ẹni Ọlọ́run ọlọ́lá ilà ò ní dààmú ọlá Muhammad Rasulullah mo dúpẹ́ púpọ̀ gan inú mi dùn mọ́ṣáláṣí ti di kíkọ́ masha Allah ọ̀dà wọ́n sì ń gan. Allahu akbar Ọlọ́run kó padà kọ́ ilé rẹ̀ kọ́lé rẹ̀ kò sí gbogbo tó lè wò kọ́ wá kò sírú àdánwò náà tó lè wá kò síbi tí náà òun sì tó ju mọ́ṣáláṣí òun náà lọ mọ́ṣáláṣí òun lọ jẹ mí lógún ọba tó ní tó bá Nabi Ibrahim parí Kaaba mọ́ṣálá ìbémi náà parí lè rẹ̀ tó dáwọ́lé fún mi yìí alhamdulillahi rabbil alamin Rabbana taqabbal minna innaka anta sami'un alim. Ọlọ́run ṣeun máa ń ṣá. Aláàjì náà ìyá àdíjà ẹ̀kọ́ àtàárọ̀
Miriam ni mo pàdé lọ́nà ló gbé gàrí fún mi. Gàrí. Ẹ ká tiẹ̀ má lè jìnnì. Ọlọ́run ṣe ń ta jẹ lónìí nù alhamdulilayi rabbil alamin. Mo máa rí sí Ọlọ́run ńláńlá tó yà mí lẹ́nu bí n ti dìde tí mo sin ọmọkùnrin tó dìde tó lọ tí ń wọlé lọ pè mí òun ìyá àdíjá ọmọkùnrin yóò ti lé bí ọdún mélòó kan tí ó ta bá bẹ lọ́hùn tọ́lọ́hún sì gba àdúrà ẹ̀ tọ́lọ̀ lu ọba òun lọ́wọ́ á dé dídé tó dé òun ní báwa lílílí lóhùn dúpẹ́ fọlọ́hún dúpẹ́ fàánà Muhammad ló wá bùn mí ní ìwé sọ̀wédowó mílíọ̀nù 2.5 sọ̀wédowó mílíọ̀nù 2.5 ló bùn mí yìí mílíọ̀nù 2.5 láyé Ọlọ́run ṣeun alhamdulillah rọ̀bì oore ń wá ń tẹ̀léra wọn ìmọ̀ sọ fún yín jò ní pé iná máa lè àwọn sí ìyó síra Ọlọ́run ọba mi pé lẹ́yìn ìnira ìrọ̀rùn lọ́kàn òun lọ́lọ́run tari owó bá tàbátà tá a fi yọdún mọ́sálásí lọ́mọ náà tún rí àǹfààní pọ́wọlé ìwé gíga yìí Ọlọ́run mọ̀ ṣe o Ọlọ́run ṣe o. Ẹ̀yin àti mọ́sálásí yìí náà kẹ́ẹ̀já fi admission Àdìjá náà Ọlọ́run sì tún sẹ́mi tá a fi ṣe mọ́sálásí. Mo ti bọ́lọ̀ ń ṣàdéhùn pé kò sírù nǹkan náà tó lè dé bá ní tó bá kọ́kọ́ ṣe fún mi lásìkí tí ó jẹ́ sí pé yìí níbìkan tí ń kó sí tí ń nà sí tó ju ilé rẹ̀ lọ mọ́sálásí lélẹ́yìí admission tẹ Àdìjá àwọn Ọlọ́run yọrí rẹ̀ lásìkí tá a fi ṣe yọrí rẹ̀ alhamdulilayi. Gàrí ni mo tiẹ̀ sì gbé dé pé káàbọ̀ gàrí yìí o lọ́sàn-án yìí alhamdulilayi. 2.5 million orí mi dẹ́ ń kọrin ọkọ̀ ìdí owó òṣùṣù àfáà sọ pé àfáà olóòórùn yẹn lọ́wọ́ á ń gbé 2.5 million fún wàláhì alẹ́ yìí ni no ó dàbí fọ́ọ̀lù ló máa kírun àmì tó bá ń di fọ́ọ̀lù báyìí mo lọ gbé straight ni ìyẹn náà máa mọ̀ pé rẹ̀ jẹ́rìí aládùn ọlọ́run 2.5 million it's one mi kí ló ṣe bẹ̀. Mo fẹ́ lọ mú mi. Mo fẹ́ lọ mú mi. Òun wá wọ́n bá mi ra tó ti jẹun ṣá máa fún ẹ̀fọ́ tí wàá sáré láti rí dé Port Harcourt ní gbà lọ́ra yá ìdẹ̀fẹ́ mú nǹkan púpọ̀ lọ́ra mineral kan wá ìfẹ́ mú nǹkan púpọ̀ ṣá mineral ni mo pé o. Ti gbọ́. Bá ní kí n lọ gbọ́jà alẹ́ mo lè má lè ṣe náà máa bó ṣe rí ṣe wọ mineral normal ọ̀dọ̀ ó pọ̀ mineral máa ṣiṣẹ́ yé 2.5 million. Fóònù ó ti yẹ ìwọ má fọ́ díẹ̀ Ọlọ́run kí ló mú ẹ? Ok àfihàn wá jókòó tí mi ó ti yẹ àwọn àfáàlẹ́ kéwú yẹn kí àgbọ́dọ̀ ti ń gbàdúrà wọn ó ti yẹ má Ọlọ́run wọ́n á gbà. Ó dẹ̀ lọ. Ẹ̀jẹ̀ ọkọ̀ tọ̀nà agbẹ́rù ibẹ̀ sí mi o ó ti yẹ. Mẹ́ta tún ní àbí 2.5 yẹn olóògùn sọ yín tẹ́gẹ́ fún délẹ̀ ní fún àdéhùn yéyéyé àdéhùn àdéhùn tí mo bẹ́lẹ̀ dá mi ṣe àdéhùn kò má gbọ́dọ̀ yẹ yéyéyé àdéhùn àdéhùn. Ah, 2.5 million. Hey, àfà ẹ̀yin ẹ gba 2.5 million. Wàláì máa jẹ ní ojú. Jẹ̀jẹ̀ rẹ̀ àjò. Ìwé ilé sáré gbà lẹ́nu sí i. Ọlọ́run àti ẹ̀ṣọ́ àdáfà ẹ̀. Ẹ gbà 2.5 million. Hey, owó. Pepsi wọn gan sọ́ọ̀dì ó dùn yàtọ̀ nínú àwọn gan dùn yàtọ̀ aláì orúkọ tẹ̀ tún mú mi ẹ gbà Ọlọ́run. Àjùdì olùwúrà sọ 2.5 million 2.5 million Àjùdì ẹ máa bọ̀bọ̀ yẹn bóyá ṣe ẹ dùkọ́ tó yẹ pé torí 2.5 million tí mo gbọ́ báyìí pé business ti dé ọjí jẹ́ mú mu nìyẹn ẹ nítorí ẹ̀mọ̀ yín sáré bọ́ pé kí lè wá jí ẹ
mo débi nísì o ti po gbé kẹ́míkà o ti po pẹ̀pọ̀ o ti mú ọdún ìyá ní kò tiẹ̀ dìde business ọ̀rọ̀ business là ń sọ yín náà kí ló ṣe òbílẹ̀ ti sùn náà kí ẹ bá aago mẹ́rin la dá mọ̀jú ìyá ní kò dìde lẹ̀ dìde ó dẹ̀ tún mú gbogbo ẹ̀ náà ló pò papọ̀ bí ká tiẹ̀ ní èmi tiẹ̀ mọ ọbẹ̀ ṣe bí máa bá tèmi lọ máa lọ gbówó yìí náà ọ̀rọ̀ business nìkan tá a sọ yìí mi mọ bẹ̀ ìwọ tó túmọ̀ bẹ̀ náà ló tún ti sùn rè ó kú dànù inú sùn 2.5 million ó dágbà tó bá sọ pé ìfẹ́ sí láìpẹ́ rí o pẹ̀lú dúdú bóyá omi arúgbó ti ẹ̀rọ síbẹ̀ tó ti mú tó ti ṣáyó tó jẹ́ ká lọ fíìsì business wa ó kù ọ nìkan náà. àdéhùn 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 tí mo bẹ́lẹ̀ dá mi ṣe àdéhùn. èyí ní ọ́fíìsì ò mọ́ lọ mú kan ní ọ́fíìsì bẹ́ẹ̀ mo ti rí àdìjọ ọmọ yín ó sáré gbé wá. àdìjá as in condition yìí jẹ́ máa ṣe ká gan ni. kí wọ́n lè wá dé kí ló lè mú. tó bá dé bẹ́ẹ̀ ni aláàjì. àdìjá. bẹ́ẹ̀ ni sà. ṣé lọ́sibítù yín náà. ọ̀dọ̀ ara ẹ náà ni. ọ̀dọ̀ yín náà ni lọ́sibítù yín náà ni. ó yá alájà. wàhálà. Assalamu alaikum doctor. Alaikum salaam bẹ́ẹ̀ lẹ́. Mọ́mí àbíká dáàdi àdíjákọ̀dì. Bẹ́ẹ̀ ni èmi ni bàbá rẹ̀. èmi nìyá àdìjá. Alfa báwa ni. Dáadáa ni à ń bọ̀ látòde alálàáfà tá a máa lọ ní inú àwọn ọmọ yín ọmọ wa ti ṣiṣẹ́ lẹ́yìn ọ̀dọ̀ yín níyà yín lọ́wọ́ ní ara dá òyà pé ó sì lágbà òun láwa ní ká mọ̀ obìnrin àti ìyá rẹ̀ pé ká wá yọjú sí yín bó lára rẹ̀ báyìí dókítà bó ló wá rí. Ó dà bẹ́ẹ̀. Mo ti expect kí n kàn sọ fún yín pé a máa ní láti fly out. To sincere, you gbọ́dọ̀ parọ́ fún yín. So a máa need at least ó kéré ju 3 million. Subhanallah. 3 million. Ibo láti rí àlùmọ́njìrì ọlọ́run la wà. Ṣàánú wa. 3 million. That is the conclusion. Doctor, ìrànlọ́wọ́ lẹ́wàá ṣe fún wa báyìí. Ẹ ṣe ìrànlọ́wọ́ fún wa àwa àlùmọ́njìrì ọlọ́run. Bó la ṣe. Doctor, ẹ dákun torí tọ́lọ́ ẹ wá ìrànlọ́wọ́ ṣe fún wa ẹ̀yin náà ò ní fojú sunkún ọmọ ẹ dákun ẹ ṣàánú wa. Ẹ bá ṣe ìrànlọ́wọ́ àdíjọ́ gbọ́dọ̀ kú. Ṣé rí Ọlọ́run á ràn yín lọ́wọ́. Àmín àlámà. Ẹ̀rọ ànúgbà pé she is in critical condition. Ó jẹ́ pé kò sí nǹkan tá a lè ṣe ní Nàìjíríà. Mi ò dé ní láti bá táà yìí because you have only 1 hour láti lọ wá owó yìí. At least ó kéré jù ẹ wá 2.5. Bó láti rí yín o. Doctor. Sẹ́rí in terms of taba fẹ́ fly in out of this country ẹ̀yin náà mọ̀ kó tí máa ń cost. Bí gbogbo ọba lọ rí asá ń gbọ́ àwọn tó ń lọ ń sọ and without money kò sí nǹkan tá a lè ṣe please that's the only thing tẹ́ lè ṣe fún mi ẹ jọ lọ at least ó kéré jù 1 hour. Wákàtí kan. Ẹ bá ń fi wá owó yìí ọ̀rẹ́ ẹ̀ ṣe wá gbé that's the best thing. Aláàjì. Wákàtí kan so. Subhanallah. Ẹ̀yin dókítà àti dọ́ ẹ ṣe wọn á dúpẹ́ á ṣètò ẹ̀ àwọn bàbá sì wá rí yín lónìí náà ni kò ní dọ̀la. Máa appreciate ẹjọ́ tó lọ ẹjọ́ ẹ̀mí ọmọ yẹn lójú o. Ẹ rí ìwé ìsanwó ìdówó tán fún yín tí ń bẹ nínú ilé o á wà lọ rè mú owó bóyá ká lọ rè sọdowó ni o àbí ká lọ rè mú fún dókítà ló bá tán ló bá tọ́jú àdíjà. Àdéhùn tí mo mọ̀ bọ́lọ́run ṣe mọ̀ kọ́ òun àdéhùn tí mo bọ́lọ́run ṣe ni pé láyé mi mọ́tò wù mí ọkọ̀ wù mí ilé kíkọ́ kan wù mí báyìí nísìnyí ìyẹn tó kọ́kọ́ wù mí ni pé àánú tó bá kọ́kọ́ ṣe fún mi ní tí bá kọ́kọ́ rí ní owó láàánú rẹ̀ ń fi kọ́lé ọlọ́run ní mọ́sálásí ní fi kọ́ bá yanjú mọ́sálásí òun nísìnyí mo á lè mọ́ wá sáré pé àgọ́kọ̀ àkọ́lé àmọ́ sàwọn kan dáadáa tó kù àmọ́ mọ́sálásí òun ní bẹ́lẹ́mì mi báyìí ọlọ́run ló lẹ̀mí àdíjà o mọ́sálásí òun làkọ́kọ́ tá àkọ́kọ́ mójútó nù. Aláàjì ṣe fẹ́ gbọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé ọmọ wa lẹ́yìn ọlá o elédùà tó pèsè owó tẹ́ fẹ́ lọ fi yín nǹkan mọ́sálásí ó náà ló máa pèsè owó mi fún yín o eléyìí a máa fi wọ ọmọ sí tèmi mi ní fojú sunkún ọmọ Aláàjì
kí ló dé ná a máa lọ́ mú wèé sọ́wọ́ ìlówó a máa mú lọ fún dókítà ni ẹ ọmọ títí tèmi ò gbọdọ̀ kú mi gbọdọ̀ fojú sunkún ọmọ kí ló dé. ìyá àdìjà ọlọ́run ló fún ajá kọ́sẹ̀ tọ́lọ́run náà á lọ jókòó tá a dúrà nísìnyí gbogbo ẹ̀ ní ó yanjú fọkànbalẹ̀. ẹ sọ wọn lọ fún aládìjà. mọ́sálásí ò ní kò lè gbà á ó ti mọ̀ pa àlẹ́ nìkan àfọ̀hún náà la ní mọ́sálásí ò lámójútó ẹgbọ́ ẹ̀yin èèyàn èwo ni kí n ṣe báyìí nínú ọmọ tó wà nílé ìwòsàn àti ilé ọlọ́run àti àdéhùn tá a bọ́ ọlọ́run dá tó ń jásí téèyàn bá ṣàdéhùn fọlọ́run àti téèyàn gbọ́dọ̀ múṣẹ ni èwo ni kí n ṣe ẹ̀yin èèyàn ẹ là mí lọ́yẹ̀ o. àdéhùn yéyéyé àdéhùn àdéhùn tí mo bẹ́lẹ̀ dá mi ṣe àdéhùn kò má gbọ́dọ̀ yẹ yéyéyé àdéhùn 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 yéyéyé àdéhùn àdéhùn tí mo bẹ́lẹ̀ dá mi ṣe àdéhùn.